Africa Content TV. Ìyàbọ̀ wàhálà ọba àpàdésí rẹ̀ wàhálà ọba àmúṣàrà ẹ̀dá ẹ̀rọ àdùnnú adókìbì tí olókùn tó lọ́pọ̀ mùsùlùmí ìyá báyìí ìyá wa ọmọdóró obìnrin ibi ọdún tó kọ́ àjáde ọdún eléyìí àdùnnú méjìlì tí olóṣùkú ìyàbọ̀ ẹgbẹ́ ayédè àgbẹ̀ ní àyídé ẹgbẹ́ àyà ọmọ adúsẹ́yà ẹgbẹ́ lásìkò ìdí ọmọ adúsẹ́yà ẹgbẹ́ ayédè àgbẹ̀ ní tó sì lè ní o òkú lédè àdùnnú àgbẹ̀ ní ayádẹ́dúgà ní jẹ́ kó lè o wọ́n lè kú lédè. Àdùnnú kíni tí ìwòtò kú ọlọ́pàá àmúṣárà àgbàdo ni o. Gbogbo ṣòdì pátápátá, gbogbo ìlú sẹ́lẹ̀, gbogbo ìdìbò, gbogbo àwọn orí iná papọ̀ ẹgbẹ́ àgbà ìhàbò òdòdó tó lọ. Lọ́wọ́ yìí, Nàìjíríà ìyá àìsà ogun tó wá dé ọ̀rọ̀ ẹ̀. Ó ti di ìyá ìlú ọmọ lọ́wọ́ yìí. Ó ti di ìyá ayédáadó àtiwájú agbẹ̀yìn ògbógbódò ọwọ́ ẹ̀ Nàìjíríà yóò wọ́n ìyá ìṣá àgbàdúgbàdú àbàdó etí abájá ìyẹn nítorí òkè ní Canada àárọ̀ rẹ̀ àwọn olóko ìyàwó akíndẹ́sílẹ̀ mọ́nà olóòkè o adékùnlé mi sẹ́wọ̀ oníbàwọ̀n kí ìyá àyídé àkọ́jú owó ọkọ̀ oníkìbàwọ̀n kí ìyá àyídé. Àgbàdo adésùnwó ìgbọ́nà oníbàwọ̀n kí ọ̀ àdédáńdé. Aṣíwájú pàdégídì àjọ ìṣòro wọ́n ní kí ẹ sílé. Bàṣẹ́ òláwọ̀ ó ní kí ẹ sílé. Títì lárẹ́tọ̀ jẹ́gẹ́rà sílé ọ̀dọ́rìtì wọ́n ní bá ọ̀káyé dáadé. Gbogbo pẹ́ńsì ọmọ ní Èkó ní Lagos China gbogbo Lagos State wọ́n ní bá ọkọ̀gà àgbà wọ́n ní ẹgbẹ́ ọlọ́gbẹ̀rẹ̀ kò wọ ẹni lókèrè àdìrí adó níbi tí òwúrọ̀ alábà àbúsára àbá lórí òde wọn wọ́n ní tó yà á sáhùn ẹ̀kí tó. Lórí òde wọn wọ́n ní tó yà á sáhùn ìdá. Ibi tí ìwàdùn nílé yọ sọ́run kò lórí wà. Ọmọdé sọ̀rọ̀ ayọ̀dé nígbà ilé láì ní odé sí. 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 Mo máa ma sùn o. Àgùnbí mo máa ma sùn. Mo máa ma sùn lọ bá dé ìgbéyàwó. Oṣù láti ọmọ tó lè ṣe ilẹ̀ níbi tí yóò ìyàbọ̀ kò máa máa sọ ooo. Àdúgbò kò máa máa sọ ó máa máa sọ pé bá lè ní ìyàwó. Oṣù láti ọmọ tó lè ṣe ilẹ̀ lọ. Òdìdó ẹ̀rọ ó bá rí lọ́kọ̀. Òdìdó ẹ̀rọ ó bá rí lọ́kọ̀. Báwo ni ẹ̀ka? Adoni, wọ́n ti bẹ̀rẹ̀ o. Ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ o. Adoni ẹ̀ka tó kún òdùkọ̀ àwọn. Ọlọ́gbà àmúṣárà àbá wọn. Gbogbo èèyàn tó ní kálukú wọn gbà káàdì lọ́kùnrin pátápátá. Adúlọ́ kò máa bá wọn. Gbogbo sàárà tá a bá ń ṣe kó máa bá wọn. Adékúnlé náà, ìwọ náà, ó kú lédè. Bàbá Adékúnlé Ajanimọ́tà Adékúnlé ọlọ́ba àmúṣárà àbáwọn èmi náà ó kú lóde ìyàbọ̀lábí alábẹ́rẹ́ sábì ìlókù bàbá sílẹ̀ ní àdìyẹ lámọ̀ ìwé gbogbo ìlédè bàbá yìí mú sábà
àti àmì mo ti ẹ̀dọ̀ mi àkọ́kọ́ ọlọ́ba mùsàlá àkàwọ̀kọ́ wà ní kí ni advice ẹ̀yin náà ẹ̀kọ́ lódòdó àwọn ènìyàn rẹ̀ pọ̀ sí nípa àkọsàgbé ẹ̀yà dídú bí omi ti mú mi ọ̀nà yọ.